Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Olórí jagunjagun nílẹ̀ Yorùbá tí a mọ̀ sí olóyè Sunday Igboho, wọ́n ní ó ti kọlu Gumi níbi tí ó ti ń ṣe ìpàdé pẹ̀lú àwọn tí ó gé orí tíṣà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé òtítọ́ ni àbí irọ́ ni? Nítorí pé a ti rí káàkiri lórí íńtánẹ́ẹ̀tì tí a mọ̀ sí ẹ̀rọ ayélujára. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ bí a ṣe máa ń ṣe lórí ìkànnì pé gbogbo irọ́ tó bá ń pa nígboro àwa máa mú wá sórí ìkànnì láti sọ òtítọ́ àti òdodo fún yín. Lórí ìkànnì òtítọ́ àti òdodo nìkan lẹ ó máa bá ń bẹ̀. Ẹ ti mọ̀ wípé táwo ò bá ti rí báyìí àwa kì í sọ ìta bá sọ gan. A ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lórílẹ̀ èdè àgbáyé. Ṣẹ̀rí fídíò tí ẹ̀ ń wò lókè yìí, yèyé dára náà ó tú pẹrẹpẹrẹ àṣírí níbi tí àwọn ọmọ OPC tí wọ́n ti dìde sí ọba Bariga nítorí pé ó ní kó sọ pé ó ní kó jọ fọwọ́ lowọ́ pọ̀ kó fi Igboho Osha kó fi jẹ olórí ogun ilẹ̀ Yorùbá. Ṣó tọ́ sí olóyè àbí kò tọ́ sí? Olóyè ti ṣiṣẹ́ takuntakun fún ilẹ̀ Yorùbá. Gbogbo bí wọ́n ṣe lọ gba ọmọ akẹ́kọ̀ọ́ ní Ọ̀yọ́, olóyè tẹ̀lé. Olóyè dẹ̀ ti kígbe tantan ipá àwọn Fúlàní yìí wọ́n ṣetán láti gba ilẹ̀ Yorùbá. Ṣé àwa tó yẹ pé owó oúnjẹ la ṣì ń wá? Owó oúnjẹ la ṣì ń wà tó yẹ pé kó bá tó wá jí èèyàn gbé á tún máa béèrè bí 100 million owó téèyàn ò tí ì rí láyé rẹ̀. Nílẹ̀ Yorùbá kọ́ ló ń ṣàánú wa. Ẹ wo àwọn pẹrẹpẹrẹ àṣírí wà tá a máa tú fún yín. Àwọn pẹrẹpẹrẹ àṣírí wà tí yèyé dára náà sọ nínú ìkànnì. Ẹ wo ẹ ká kọ́ sojú abẹ́ǹkó náà ká kọ́kọ́ gbọ́rọ̀ tí yèyé dára sọ ká tó tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ pẹ̀lú àwọn fídíò tẹ́ ò máa wò lọ́lọ́kan òjọ̀kan. Bámi ọba Bariga ni ibà ààrẹ Ganiyu Ige Adams ó ti àwọn ọmọ OPC jáde ipe kan lọ bójú kábíyèsí ọba Bariga kí wọ́n lọ bà ojú wọn jẹ́. Kí dẹ̀ ní nǹkan tí bàbá ṣe tán ní kan lọ bójú wọn jẹ́. Everybody wa ló wà wẹ̀ wípé Fúlàní àwọn ni wọ́n sanwó oyè Ààrẹ Ọ̀nà Kakanfò, àwọn náà ni wọ́n dẹ̀ ṣe ìwúyè oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó sanwó ẹ̀. Báwo ló ṣe wá expect wípé kí àwọn àgbègbè ilẹ̀ Yorùbá kí wọ́n àwọn Fúlàní yẹn wọ́n wá ń kógun ja ilẹ̀ Yorùbá, wọ́n pa wá, wọ́n ń jí àwọn èèyàn gbé ní ọ̀dọ̀ wọn nínú tí wọ́n ti sọ́ di rádaràda, wọ́n wá sí wá. Ṣé Gani wá ní ẹni náà tá máa wá ní pé ó yá Gani o àwọn Fúlàní o wọ́n ti ń pa àwọn ọba o torí ó níye ọba tó padànù ní ìgbà ayé Buhari títí dìsí ó níye ọmọ Yorùbá tó ti kú. Ṣé ìgbà yẹn làwọn àgbààgbà wá dìde wípé Gani lẹ́yìn ìgbà tó ti mọ̀ pé Fúlàní ló ra oyè fún tó ṣe oyè wọ́n wá ní ẹ gbà mí. Ṣé wọ́n wá sọ wípé ẹ̀mí àwọn ọmọ Yorùbá rèé ó yá gbà wá lọ protect wa kó lọ gà kó against àwọn Fúlàní tó ń pa wá? Ṣé ó lẹ́nìbọ̀dì tá a ṣe tó bá gé ìwọ náà ní mo gbowó fún ẹ ó fẹ́ ṣe nǹkan mo sponsor ẹ mo ṣe everything, wọ́n wá ní nǹkan ṣẹlẹ̀ látọ̀dọ̀ mi, èmi wá ń kógun já àwọn kan tó súnmọ́ tó wà ń bẹ̀, wọ́n wá ní kó wá kógun wá jà mí, wá rò lẹ́ẹ̀mejì kó tó kógun wá bá mi, wá rò. Ṣé tán bá bí Fúlàní ṣe pa wá jọ nítorí Ọlọ́run ìwọ náà wo lókun àyè bó ṣe ń gbọ́ mi níbi tó wà. Ṣé ó possible kí Gani ló fẹ́ lọ kojú wọn bẹ̀? Ó yá mo gbé fún yín Máàmí Adéọ̀kín ẹ bá wa dá sí i. Mọ́mí yẹyẹ Tóyin Gold ó dẹ̀ pé yín lẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ àbí? Bẹ́ẹ̀ni ẹ kúrò lẹ̀. Ẹ kalẹ̀ ẹ káàbọ̀ sórí ètò gbà. Ṣé rí arákùnrin yẹn ó yẹ káwọn àgbààgbà kí wọ́n ṣe mítìnì kí wọ́n rọ̀ lóyè nítorí pé oyè yẹn ò tiẹ̀ tọ́ sí nọ́mbà 1 kò ń ṣe ọmọ Yorùbá. Báwo lẹ ṣe máa lọ gbé irú àwọn oyè bẹ́ẹ̀ yẹn fún àwọn tí ò kì í ṣe ọmọ Yorùbá? Gbogbo èèyàn ló mọ̀ pé ọmọ tápà ni. Bí ìyá ẹ bá jẹ́ Yorùbá bàbá ẹ ò kì í ṣe Yorùbá, apá kan ẹ̀fọ́ apá kan òsùn ni ẹ́. O ò lè ní ìran, o ò lè ní ìfẹ́ ìran Yorùbá
kò lè possible bàbá ẹ̀ ò kì í ṣe Yorùbá ó yẹ kó gba oyè yẹn lọ́wọ́ arákùnrin yẹn ni aṣọ funfun wèrè tó ń wọ̀ kiri ṣé ohun tí wọ́n ní kí Ààrẹ Ọ̀nà Kakanfò kó máa ṣe nìyẹn ṣé ohun tó ní kó máa ṣe nìyẹn even gbà tí ṣe Sunday tí wọ́n sí nílé tó wà ní exile kò dìde o wọ́n ń pa àwọn ọmọ Yorùbá o kò dáhùn agbára ló ń jà káàkiri o ó wá kó àwọn ọmọ ṣẹ́rí àwọn ọmọ tó ń sọ̀rọ̀ lórí social media yẹn tó ń sọ̀rọ̀ nípa ṣe Sunday gbogbo àwọn OPC yẹn wàláì tẹ́ bá lọ ṣe DNA wọn wọ́n ń ṣe real blooded ọmọ Yorùbá torí pé kí ni o tó bá jẹ́ real blooded ọmọ Yorùbá wàá gbà fún ṣe Sunday Igboho wàá gbà fún ni ó ní tẹnu àbùkù máa ṣe kí ni máa fi máa tẹ arákùnrin yẹn ọ̀tá ayé ọ̀run ni sí ṣe Sunday Igboho ó dẹ̀ ní ẹ̀tanú ó ní ẹ̀tanú inú ẹ̀ ò dùn rárá inú ẹ̀ ò lè dùn náà because kò ń ṣe ọmọ Yorùbá tí pé òun ò lè máa wò kí wọ́n máa pa ìran òun dẹ̀rẹ́ ó mọ̀ pé òun ò kì í ṣe full blooded Yorùbá ìyẹn wọ́n láti Ìrágbìjí àbí bolóníyàwó ti wá bóyá Arigidi Ondo ló ṣe pé ọmọ Yorùbá ni ẹ́ nítorí pé apá kan ẹ̀fọ́ apá kan òsùn ni ẹ́ so táwọn àgbààgbà kan ṣe létí kan gbọ́ oyè yẹn lọ́wọ́ ẹ̀ Fúlàní àwa náà ti gbọ́ tipẹ́tipẹ́ àti gbọ́ tipẹ́tipẹ́ pé Fúlàní ló sanwó oyè fún so Fúlàní tó dẹ̀ sanwó oyè fún ṣé ó máa wá lọ máa kọjú ìjà sí Fúlàní tó sanwó oyè fún kò lè possible. ẹ ṣe ẹ wá bá mi pause ẹ ibi tẹ́ ẹ bá mi sọ̀rọ̀ yẹn dé ẹ bá mi pause ẹ ìyá mi mo fẹ́ sáré play because àsìkò wa ti lọ mo fẹ́ play video ìkẹ́ wá wo nǹkan tí Gani rán àwọn ọmọ OPC sí bàbá wa Kábíyèsí Bariga ẹ wá gbọ́ lẹ́nu. bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó mọ̀ tán ni ó dẹ̀ mọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu gan mọ èèyàn tí Ààrẹ Gani Adams jẹ́ Ààrẹ Gani Adams mọ èèyàn tí bàbá Bọ́lá Ahmed Tinubu jẹ́ nǹkan tó ti wà láàrin bàbá wa Bọ́lá Ahmed Tinubu àti bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ó lè mọ̀ láéláé ibi tó ti ń bára wọn bọ̀ ó lè mọ̀ kí n sọ fẹ́yàn ọmọ Yorùbá tẹ̀ ń gbọ́ mi lẹ́nìí ẹni tó ṣe bàbá ìyàwó níjọ́ tí Ààrẹ Gani Adams ń ṣègbéyàwó Mojísọ́lá Olórùka Bọ́lá Ahmed Tinubu ni tó bá dàbí rọ́ ẹ lọ dìbọ́ǹkì mi Timson orí ẹ ti dàrú wọ́n mú àlè ẹ gbọ́ bí mo ṣe pàtàn yá ẹ̀ ìwọ tó gbóyún ẹ wá tọ́ wá nítorí ìbò torí ìkíní kan tí a bá wá ń fulu agbára yẹn náà Bọ́lá Ahmed Tinubu á bọ́lẹ̀ lẹ́yìn ọdún kẹjọ òṣèlú àtọ́ alájọbí àkù òṣèlú àtọ́ alájọgbé àkù òṣèlú àtọ́ àwọn onílẹ̀ àkù lẹ́yìn ìgbà náà ní fá máa rínú nílẹ̀ máa rí kà ẹni tó bá wá ṣe rere Elédùmarè ló máa wá mọ̀ tá a bá tiẹ̀ wá ń sọ̀rọ̀ bíi tiwọ́ Timson ni ìwọ ọmọ ẹrú lásánlàsàn ìwọ tó yẹ pé wọ́n gbé oyún ẹ wá fẹ́ bàbá Jagunmólú ni ó mọ wàhálà tí wà tàtí ẹ pọ̀ nínú ìlú Bariga ni àbò bìlí pé inú nọ́símọ́ àtàwọn ọmọ nọ́símọ́ ọmọ tí nọ́símọ́ gan bí wọ́n ṣe ọ̀ríjínà jù ẹ lọ nínú ìlú Bariga ìwọ Timson ẹ wá ẹ̀yin èèyàn Yorùbá ṣé ọba ilẹ̀ Yorùbá kan máa ń jẹ́ Timson what is the meaning of Timson wọ́n tó yẹ pé àwọn àgàtú lọ́ fún ìyá ẹ lóyún bàbá Jagunmólú ó fi oyún ìyá ẹ ṣọlá ni torí àwọn báyé gbà yẹn wọ́n máa ń lo jàlálà tí n bá ti parọ́ ẹ lọ bèrè lọ́wọ́ àwọn ọmọ Ṣómólú Bariga ó dẹ̀ péré lọ́ba òun péré lọ́ba post ibi tó ti gbọ́ pa àṣẹ ilé ẹ lọ́wọ́ àti certificate ọba ìlú Èkó ṣó mọ nǹkan tó ṣe fún bàbá wa Akínolú ni bàbá yẹn jọba tó máa ń ní tó ń rorí tó ń gbàgbé ọ̀rọ̀ ni tí Akínolú ò bá kí ń jẹ́ ọba tó ń gbàgbé ọ̀rọ̀ ipò t'Akínolú wà lẹ́nìí ó yẹ kó sì gbàgbé ẹ lẹ́kọ̀ọ́ pátápátá bọ̀tà Akínolú kàn ń wú ẹ ó kàn ń dà sí ẹ lára torí pé ọba alálùbáríkà nílẹ̀ Yorùbá ni
ìtò ń sọ nípa ti bàbá wa aláṣẹ ìkejì òrìṣà ikú bàbá yèyé kọ́ máa wo kó máa jẹ nímú rẹ̀ ó ti lọ bá bàbá yìí rí pé kọ́ wá bẹ́ẹ̀ bá Akínolú kó lè fún ẹ lọ́pàá àṣẹ àti certificate ṣùgbọ́n bàbá pe Akínolú bàbá wa Akínolú tìlú Èkó kádé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ bàbá wa Akínolú tìlú Èkó wọ́n explain bó o ṣe jẹ́ nílùú Èkó wọ́n explain ẹ̀ fún bàbá wa. kí lẹ wí ẹ lè ó dẹ. ṣé ẹni wo ẹ bá pè é nígbà tá a bá pera wa ní Yorùbá ẹ lajúlẹ̀ àwọn ara wọn náà fi hàn jọba wọn ti lọ síwájú wọn ti lọ sẹ́yìn wọ́n dẹ̀ fi bàbá yẹn jọba ìwọ wá ń pè é wá dárúkọ ọmọ lórí ṣé kò yẹ ká ṣe ṣé kò yẹ kí ẹ ṣépè fún rẹ báwo òkè tí ẹ bá ṣe ní ìtọ́jú ọmọ Yorùbá kí ló fẹ́ káwọn ọmọ bòmí ṣe. àwọn OPC Gani ni o iṣẹ́ tí Gani rán àwọn ọmọ OPC torí ẹ̀ mo máa sọ fún yín pé tẹ́ bá rán àwọn ọmọ Gani. Gani lóye kọ́rọ̀ lóye ọjà ọ̀gbàjẹ́jẹ́ ni dàlúdàlú ni. báwo ni ilé ìjìnlẹ̀ jáde kó máa pe ẹgbẹ́ gbọ́mọ ìlú tó ń pè lọ́ba nílẹ̀ Yorùbá tó bá ti ní èèyàn lọ́ba wọn ti yàtọ̀ sí ọba bíi Olúwo pẹ̀lú gbogbo nǹkan tó lùwò tó ń ṣe ṣáàbì rẹ̀ tó sọ̀rọ̀ sí like this kó máa sọ pé ìwọ ọmọ kìnnì kan ìwọ bàbá yẹn dẹ̀ tún wá ti ṣé ọ̀rá yòó tó lùwò lọ ṣé ọ̀pá àwọn ilé ọmọ Yorùbá ni wọ́n tí wọ́n ṣe ọba tí ọmọ Yorùbá kò ní máa wà bí eléyìí náà. ó ga o in fact. nítorí bàbá Bariga ọba Bariga kábíyèsí nítorí bàbá yẹn sọ wípé wọ́n fẹ́ fi Chief Igboho jẹ oyè ọ̀ṣọ́ọ̀ṣì tí wọ́n ti jẹ láti ní 6,000 years ago. mo ń gbọ́ ńgbà tí ẹ̀ play tí bàbá yẹn ń sọ̀rọ̀ sí ẹ̀ play bọ̀ ṣé èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ sí olóko lábáyọ̀ dá. wọ́n ti ẹ̀ fẹ́ kí anybody sọ̀rọ̀ nípa Ìgbòho wọ́n ti ẹ̀ fẹ́ kí kankan tó sọmọkùnrin yẹn wọ́n ti ẹ̀ fẹ́ ká sọ̀rọ̀ pa ẹ̀ wọ́n like I don't understand. ṣé bó ojú oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó bá náà fẹ́ fi Ìgbòho joyè ọ̀ṣọ́ọ̀ṣì kí ni wàhálà kí lógún. òfin ìfà tó wà disgusting pẹ̀lú bọ̀bọ̀ yẹn tó ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ wo ẹ̀jẹ̀ bóyá ló máa ti ta ti fáyà bí. Princess Adéọkẹ ẹ bá wa gbẹnu sí. in fact. ẹ ṣe wọn òye dára ẹ pa tó tẹnu látàrí ṣẹrí Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin náà máa ń sọ wípé òun fún rẹ̀ ọlọ́ọ̀ má jẹ́ ọlọ́gbógun àwọn màmá wa kan màmá yèyé tó wọ́n ní pé kọ́ ọ̀rọ̀ lóye wọ́n ò lè rọ̀ lóye òun ló máa ṣígbá tó bá yá á ṣígbá ara ẹ̀ ṣèbó ń kárẹ̀ kan bá ní ó máa ṣígbá fún gbogbo eléyìí tó ń ṣe Mercy after death ni bó ṣe wà yẹn ó ti wà irrelevant gbogbo ilẹ̀ Yorùbá àtọmọdé o àtàgbà kò mọ̀ pé bóun the more tóun ṣe é ṣe báyìí the more ní kíni ló relegate ara ẹ̀ nítorí ó wá wọ́ ọ̀rọ̀ ní bàbá wa ọba Bariga sọ wọ́n ṣe pẹ̀ fún ọ̀rọ̀ ní bàbá wa níyàn fún yàn lọ́rọ̀ ọ̀rọ̀ lọ́kàn sọ kò sí pé wọ́n ṣépè fún pé òtítọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ ẹ wo nǹkan táwọn wá gbé jáde ohun tó wá gbé jáde wọ́n ti wá tẹ́ finally because kò sẹ́ni tó máa rí báwo lórí wọ́n tó rẹ ní odidi Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n máa rán àwọn ọmọ jáde láti máa bú àwọn ọba who are you ordinary security officer ilẹ̀ Ọ̀yọ́ ṣe rí pé the more bó ṣe ń ṣe kínní yìí the more làbùkù ń bá the more ló ń relegate rẹ̀ the more ló ń wà useless nílẹ̀ Yorùbá mistake tó ń ṣe nìyẹn tó bá yá aṣígbá ó bá ṣígbá àárẹ̀ abalẹ̀ àálẹ̀ rí mú mi ṣe rí Ìgbòho tó kọ́ tó ṣẹlẹ̀ yìí like ẹ̀kọ́ tẹ́sán nítorí oyè ó mọ̀ pé oyè pàtàkì 6,000 years ago wọ́n wá fẹ́ fún Ìgbòho tó lọ́ba yí ẹ̀ títán nǹkan tó ń ṣe nìyẹn kò wá mọ̀ pé the more tóun fi wòye against bàbá wa Ìgbòho the more yẹn gangan lọ́lọ́run wá ń gbé ọwọ́ bàbá yẹn sókè. ó dẹ̀ ló ṣe lára Ìgbòho anything tó bá náà ṣe ní fẹ́ ṣe fọmọkùnrin yẹn wàá máa bínú wọ́n fún lówó oní ọ̀bá àkódọ́là fún kò káyé wọ́n gbé ìlọ́sìn fún sọ́pọ́tì kí ìwọ náà ti lọ wá títí ẹ wọ́n náà fẹ́ fún lóyè ọ̀ṣọ́ọ̀ṣì ó tún ti dógún.
ṣe rí ọ̀rọ̀ yìí kí over 100 ọba kí wọ́n jókòó together kán ní pé olóyè Sunday Igboho ló máa gba oyè yìí ẹ̀rí aláti pé ẹni ọba ilẹ̀ Yorùbá tó ọba wa fi ti bàbá wa Igboho ṣe ọba ẹ̀gbọ́n àmọ́ pé òun ti yọra àwọn sẹ́sì. gbogbo ọba ń lọ míìtì ní Èkìtì náà ń lọ gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá wọ́n lọ bẹ̀ ibẹ̀ náà ti máa foyè dá lọ́lá. kí lẹ wí. mi ìmọ̀rúkọ ìkan lára àwọn ọmọ OPC Gani ni. àwọn tó ń sọ pé ìfà sọ pé ìfà ló máa pa alálẹ̀ ló máa pa ìkọ́jú sí ó gbé ọba tí àwọn Yorùbá ti wọ dẹ́gbà tí bá àdúrà tiẹ̀ wọ́n ti fi sí orí orílẹ̀ ó dẹ̀ ti jọba ẹ wo ewu orí bàbá yẹn ẹ wo ọmọ olóòtú tó ń sọ̀rọ̀ ẹni dàgbà nǹkan tí mo fi máa sọ pé kó lè dàgbà ní Ọlọ́run tó nílẹ̀ èyí kò ní jẹ́ kó dàgbà kò ní tó bàbá yẹn kò tiẹ̀ ní tó kí ló dé dáàbà bẹ̀rẹ̀ sí báwọn olórí burúkú wọn wá balẹ̀ Yorùbá jẹ́ náà. bàbá 20 ṣe fẹ́ bá wa dá sí ni ẹ̀ tí ì bá wa dá sí látàárọ̀ o. ó yẹ ẹ bá wa súnmọ́ bíi tí Mike wà ẹgbẹ́nu sí Mike bọ̀ kò ń ṣe ilé àgídìgbò làwà. ó ì jìnnà díẹ̀ ó ì tíìn. ẹ yí sókè pátápátá òun yín ẹ ń lo bedroom voice. mo ti yí sókè pátápátá. àti ń gbọ́ díẹ̀díẹ̀ a máa manage ẹ̀ báyìí. ẹjọ ẹ má fi lówó bí gbogbo ilé o. alájà tí ó ti yé mi. owó èkó gbogbo. gbà mí. akéde olú àwọn àná lẹ́yìn kí ẹ̀yin bàbá mi ìyá mi ẹ̀ ti sọ̀rọ̀ Ọlọ́run ti jẹ́ kẹ́ sọ̀rọ̀ kan. lórí kọ̀ọ̀kan tó jáde yẹn number 1 olùkó àkọ́bí bàbá yẹn ẹ wá rí nǹkan tí Gani fẹ́ ṣe èmi ò bá gẹ́gẹ́ bí àbá ṣètò ẹ̀rí tán bá fi ẹnìkan ṣe scapegoat nínú ọmọ Gani wọ́n bá fi ẹnìkan ṣe scapegoat nínú ọmọ àmì àwọn ní Gani àtọwọ́ ọmọ ẹ̀ báṣọ kí ni pírọ́blẹ̀mù ẹ̀ ṣé mo pé mo sọ kíní kan jọ Sunday mo sọ ń kọ́ pé nígbà tán náà sọ pé wọ́n fẹ́ parí ìjà mo ní ṣé ẹni tí ò bá yàn jà wọ́n máa ń parí ìjà ẹ̀ and then ẹ jẹ́ ká sọ kíní kan fúnra wa ṣe rí àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ kan wọ́n sọ ń kọ́ pé ẹni tó bá ti abínú ẹni tó bínú èèyàn tí ò bá para ẹ̀ ó máa ṣe rẹ̀ léṣe torí everyday tó bá ti ń rí Sunday Igboho inú ẹ̀ máa bàjẹ́ pé èmi ló yẹ kó máa hélì báyìí ẹlẹ́dàá rẹ̀ náà á tún máa blame ẹ̀ pé kí ló dé tó ṣe wà níbi tí Sunday wà ṣẹ́rí ń kọ́ pé kò ní pẹ́ kú ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì ṣẹ́rẹ́ ni tó ń pariwo ń kọ́ pé bàbá ọba Bariga ó ṣe kíní kan ó ṣàbí ẹ wo bó ṣe sọ̀rọ̀ kí lọ́jọ́ orí ẹ̀ nígbà tó ń sọ ń kọ́ pé ó sọ̀rọ̀ bíi pé bóyá ó wà bẹ́ẹ̀ nígbà kan tí bàbá jẹ oyè oní Bariga àti Ṣómólú wọn ọmọ Bariga àti Ṣómólú wọn láti ẹ wo gba tí CSI lọ sí Bariga látijọ́ tí CSI ti ń lọ sí ilé ọ̀wọ́n ọba káàkiri state bàbá yẹn ló dúró sórí ilos pẹ̀lú CSI ẹ wo gbogbo èrò. gbogbo ọdún tí màá yẹn tí Òòṣà ti ní problem wọ́n dúró ti ọmọkùnrin yẹn ni àti ọba orílẹ̀ kẹta yẹn olùgbọ́n. ẹni tó bá yìí fi ọmọ ẹnìkan ṣe scapegoat nínú ọmọ Gani ṣé mo pé bí olójúgbò tó ṣe òyìnbó bí ẹja Titus yẹn ṣé mo pé bó ṣe ń bú CSI nìyẹn tó ní Sunday Igboho èèyàn tí ò bá ń jà ẹ̀dẹ̀ ń bú wọn ẹ̀dẹ̀ ń gbé wọn ṣépè ṣẹ́rí ó máa need inú mi dẹ̀ dùn pé lórí program yìí àwọn government official wọ́n wà lábẹ́ show yìí ó máa dáa kán fi ẹnìkan ṣe scapegoat nínú àwọn gáìsì nínú ọmọ tí Gani kó síta yìí ìwọ ò lè jáde bọ̀ tẹ́lẹ̀ yìí bá lọ sẹ́wọ̀n tán bá ta sínú ilé ó dà pé Gani fúnra rẹ̀ á sí tight irú wèrè wo ni Gani tó dẹ̀ fẹ́ dá olú ilẹ̀ Yorùbá rú ìwọ nìkan eléyìí sú mi o ó máa nídìí ẹ̀yin ìjọba Nàìjíríà tẹ́ bá wà lábẹ́ tí mo mọ̀ pé wà lábẹ́ ṣóò Yèyé Dára yìí ẹ jọ nítorí títọ́ lọ́hùn ẹ jẹ́ kán fi bọ̀bọ́ yìí ṣe scapegoat bàbá tó ń gbọ́gbà ní odidi city méjì Ṣómólú àti Bariga ìwọ wá sọ ń kọ́ pé wọn ò nífẹ̀ẹ́. ó lọ́mọ àlè ni bàbá ó ní Yíbò ló bá ìyá wọn sùn ó ní nàṣímọ́ ó ní ọ̀ṣọ́ọ̀ṣì kọ́
ẹ jẹ́ àgbọ̀ ọkàn tí Kọ́lá wa fẹ́ sọ. ẹ ló Kọ́lá. ẹ ló mọ̀. ẹ kálẹ́ ẹ káàbọ̀ sórí ètò. Ọlọ́run á máa fún yín ti já mi. Ẹ wo ọ̀rọ̀ mi ò pọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí mo fẹ́ sọ. Ó wà ní nǹkan tàlàyé mi náà ti sọ. Ṣé ti rí Gani tí ń rán gbogbo èèyàn jáde? Tí wọn bá ti kọ́ èèyàn kankan lọ́gbọ́n nínú àwọn tí Gani rán, wọ́n sì tún máa ṣe ni. Ṣẹ́tẹ̀ tí lè tí ó tiẹ̀ wá lóhùn jáde àìmọṣẹ́ ọkọ̀ ọmọrogùn ẹ̀ òun ló mú korí bomi gbígbóná tó ń láti máa pètàn ọba tí baba ńlá kú bàbá ògbà ó ń pe ọba lórúkọ ó ń ṣe bíi wípé ọba yìí àwọn làwọn sọ lórúkọ ó wá nítorí Gani nínú ẹni iṣẹ́ ò wá lo ọpọlọ ọgbọ́n tiẹ̀ ó ronú pé tọ́ba tiẹ̀ rányàn níṣẹ́ kínní èèyàn máa ń fọmọlúàbí jẹ ni bọ̀dọ̀ ó tì wọ́n jáde bó ṣe ti àwọn àjẹ jáde lọ́jọ́ tí wọ́n pè mọ́dọ̀ ní nìyẹn ó tún ti àìlè náà jáde tí ó yẹ kí wọ́n fi kọ́gbọ́n ó yẹ kó lọ bẹ́ẹ̀ tán ìyẹn bẹ́ẹ̀ ṣé tí wàá rí ìgbé alára tí Gani ń jà bàbá Igboho inú mi dùn wípé bàbá fún wa lọ́rọ̀ sọ gbogbo bí Gani ṣe ń halẹ̀ lójoojúmọ́ bàbá Igboho ò fún ọjọ́ kan. Ajẹ́ 5 Kọ́lá mi ẹ má bínú Ajẹ́ 5 tí wọ́n gbé jáde sí mi rèé lọ́dún náà lọ́n ṣe 21 22 nìyẹn 2021 2022 àwọn píṣọ Ajẹ́ 5 àwọn rèé o àwọn tí Gani gbé jáde sí mi lọ́dún náà nílé lẹ́yìn ìgbà tó bẹ́ ajá sórógùn tó bẹ́ ajá tó bẹ́ sórí èṣù lẹ́yìn ìgbẹ́túgbẹ́tú gbogbo ẹ̀ wò wọ́n ẹ ti rí wọn ojú wọn rèé tó o bá ti dójú wọn mọ̀ lẹ́níwẹ̀ẹ́ kó o lè mọ̀ pé àwọn ìyá ṣío ní ṣé o mọ́jú wọn wojú wọn dáadáa tẹ́jú mọ́ kó o wo re àwọn ní ṣío. ẹ mọ̀ pé àwọn ọmọ kan ìyá kan padà kú nínú wọn immediately tí kéèsì yẹn ṣẹlẹ̀ táwọn ọmọ ẹ̀ ń pè lájẹ̀ kó dójú táwọn wọn ò pé mọ́ ẹ̀yẹn ní kí àwọn márùn-ún yẹn kán wá jáde bóyá máa pé Gani ti lo àwọn yẹn wọ́n ti lọ ó tún wá ń lo àwọn míì lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé wá ti rí bí Gani ṣe ń lọ tó ń forí gbálẹ̀ bẹ́ẹ̀ ni òkìkí bàbá ń pọ̀ sí òun rò bóun ń ṣe lára òkìkí bàbá gbogbo àwọn kan wà tẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ bàbá tẹ́lẹ̀ but bó ṣe ń gbógun ti bàbá ó ń jẹ́ kí wọ́n máa ní ìfẹ́ bàbá òun ni bí inú mi dẹ̀ dùn bàbá kan fún wa lọ́rọ̀ sọ bàbá ò jáde ń jọkàn rí kan ṣe ṣòfò Gani òun ló jẹ́ kí gbogbo èèyàn rí Gani pé aláṣejù bàbá ṣe tẹ́ni òun ni ẹ wo bàbá Igboho máa bá ṣe ẹ lọ iṣẹ́ ẹ máa ń dá wa lọ́rùn bàbá ẹ máa bá ṣe yín lọ ẹ jẹ́ kí Gani kí ayé ẹ máa bàjẹ́ káyé tí yín máa dá lọ ẹ wò mọ́ kí yín ìyá mi ẹ máa mọ̀ ṣe o ẹ ṣe gan ni mà ìtaṣọ àgbàmọ́lẹ̀ ìyá àmín ìyá mi God bless you ma. So ẹ̀yin èèyàn mi ó wù ní ká jẹ́ ẹran pẹ́ lẹ́nu fún mi ò jẹ́ torí àsìkò wa ti lọ a máa fèyí ṣe lọ ní next show mo máa prepare ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò yẹn wá tí ẹ máa gbọ́ dáadáa àti oríṣiríṣi tó bá tún ṣẹlẹ̀ wá gbọ́ o ẹ má bínú ẹ jẹ́ ń gbé píṣọ àwọn àjẹsíoṣío ìkúrò ẹ ti rọ́jú wọn dáadáa àwọn àjẹ́ tí Gani gbé dìde sí mi ní 2021 nígbà tí wọ́n bọ̀ sí ilé Ìgbòho tó kó àwọn lọ́balọ́ba jọ ó ní nísìnyí nígbà tí Ọlọ́run ti ká eyín kìnìún àtàwọn ajá ẹ̀ tó ń gbó ó ní nísìnyí àsìkò ti tó àwa lókù tá a fẹ́ ṣiṣẹ́ yẹn gbé fún wa àwa la mọ ojútùú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ìrọ́dẹ̀ ni àwọn Fúlàní tí wọ́n kówó tí wọ́n wò wípé Gani fẹ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n nígbàgbọ́ pé olórí jagunjagun gbogbo ilẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá ni ṣáwọn kúkú ti mọ idán tó fẹ́ wá ró nílẹ̀ Yorùbá wọ́n fẹ́ wá máa pa wá torí wọ́n fẹ́ gbalẹ̀ nítorí ẹ̀ ni wọ́n ṣe kí ni wọ́n ṣe san owó tán sponsor oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó bá nírọ́ ni ẹjọ́ iṣẹ́ wo ni Gani wá ṣe fáwọn ọmọ Fúlàní tó le tó yẹn tán ná 300 million òkè ìwọ náà sọ tó bá nírọ́ ni mo pa irú bísínẹ́sì wo ọjà wo ni Gani gbé òkè ṣé o mọ ṣọ́ọ̀bù Gani ṣé o mọ kọ́mpìnì ẹ̀ ọjà wo ni Gani tà fún àwọn Fúlàní tí wọ́n fi kó 300 million sílẹ̀ wípé kán lọ fún bàbá Aláàfin Àná Adéyẹmí ní 200 million kí Gani di 100 mú bàbá Aláàfin Àná báyìí wọ́n ti gba 200 million wọ́n ti náwó wọ́n ti lọ wà Gani ti sọ ó ti dogun sílẹ̀ Yorùbá báyìí ó fẹ́ há wa lọ́fìn rọ́dẹ̀ ní àtẹ̀pọ̀ jáde torí àwọn Fúlàní yẹn wọ́n believe pé tí Gani bá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò any other security organization or group or whatsoever tó bá máa dìde nílẹ̀ Yorùbá
must be under him. Nǹkan tó pa Gani tí Gani ṣe fẹ́ parẹ́ sí Igboho lọ́rùn ni mò ń tún sí yín o, kì í fẹ́ gbà mí o. Gbogbo anything security ilẹ̀ Yorùbá àwọn Fúlàní believe pé ó máa wà yín kí ẹ̀ Gani. Táwọn bá dẹ̀ ti jẹ́ pé àwọn náà sponsor gbogbo kinní yẹn, àwọn á lè rí oore ọ̀fẹ́, àyè á wà fún wọn, wọ́n á máa wọ ilẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá, wọ́n á máa pa kúkúrú, wọ́n á máa pa gúngùn, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ because gbogbo every other organization àwọn security wa, àwọn brothers wa tó máa secure wa, wọ́n á wà á forí sábẹ́. Ṣẹ́dẹ̀ mọ̀ pé Gani like kó máa control. Lọ́bẹ̀rẹ̀ tó bá nírọ́ ni mo pa lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn boys tó wà lábẹ́. Níbi tó lè dé, níbi tó wà control freak dé, tí Gani bá ṣe meeting wọn bí ìyá èèyàn, tí Gani bá sọ̀rọ̀ kó sọ̀rọ̀. Òun nìkan náà máa ń dún bí ẹdun tá máa rọ̀ bí òwe. Wọn bí ìyá follower ẹ̀ kan. Mi ò fẹ́ mọ irú ipò tó fún ẹ àbí bó ṣe gàgàrà tó. Wọn bí ẹrẹ tí Gani bá sọ̀rọ̀ lọ́wọ́ kó sọ̀rọ̀. Eléyìí tí Igboho yìí máa sọ̀rọ̀ tó ní kálukú á máa sọ tiẹ̀. Wọn bí ìyá èèyàn. Kì í notice ni wọ́n kẹ́kẹ́ máa parẹ́rẹ́ mọ́ wọn lẹ́nu ni wọ́n bí ìyá wọn. Àwa náà lè lẹ̀dí mọ́ online. Wọ́n ti believe wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kẹ́ máa wo bí géèmì yẹn ṣe ń lọ. Wọ́n believe pé oyè Ààrẹ Ọ̀nà Fúlàní believe pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò is the highest. Ẹni tó bá ti jẹ́ òun ló máa jẹ́ olórí gbogbo jagunjagun ilẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá. Any other security organization or group ó máa wà ní ọ̀dà ẹ̀. Kí ló dé tán wá kó 300 million sílẹ̀? Ṣé Gani jọmọ Fúlàní ni? Ṣé ó fẹ́ wọn láya ni? Kí ló ṣẹlẹ̀ láàrin Gani àtàwọn Fúlàní tó kó 300 million sílẹ̀? Ṣé kò yẹ ká máa bira wa pé kí ló ṣẹlẹ̀ láàrin yẹn? If they are not up to something, ìsáídà kí Gani wà wẹ̀ kó ní kò sí problem, ẹ má worry, tẹ́ bá ṣe lè ṣe fún mi. Every other anything tẹ́ bá fẹ́ ṣe yours truly ni. Àbí kẹ́kọ̀ọ́ má mọ̀. Àbí kò yé wa báyìí. Ó wá mọ̀ kò mọ̀ Gani gan ti hùwà alábọ̀dé. Ṣé Gani yóò mọ̀ wípé bó ṣe yọ́ sọ́nà yọ́ gbọ́ ni? Ó dèrò wípé gbogbo nǹkan yìí máa ṣẹlẹ̀, and you are still expecting kí àwọn tó wà lẹ́nu ẹ̀ lénìí tó ń pàṣẹ, àwọn àgbààgbà wa, àwọn bàbá wa, àwọn ìyá wa tí wọ́n ń decide ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, you are now writing letter to them wípé kán gbé owó, ó ti gbowó lọ́wọ́ wọn tó wá fẹ́ gbowó lọ́wọ́ wa láti kó wa ẹ̀mí wa lé àwọn Fúlàní tó ń sponsor ẹ̀ lọ́wọ́. No, Gani, how heartless can you be? Ṣé bẹ́ẹ̀ náà mo kàn tún ní ṣe bẹ́ẹ̀ ló yẹ ìdájọ́ ọmọ Ìgè ni ẹ̀ nà Ìgè ọmọ àtẹsẹ̀ bí ọkàn mi ní ìyá débi tí ọkàn mi náà aráàlú bí ìyá bá lè kú kókú ìtòdìdí ìyá oníyà. Ṣé tẹ̀yìn ìyá yẹn tán gbogbo mọ́lẹ̀ kó oyún tó dúró ni? Oyún tó dúró kéèyàn ru oyún tóbìnrin bá dẹ̀ ti lóyún báyìí, ọjọ́ tóyún bá ti dúró sára wa remain the same títí dọjọ́ tá bá máa bímọ yẹn. Ọjọ́ àkúnlẹ̀ nǹkan ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni wàá yànrùn. Gani òrò gbogbo ìyá tí mọ̀mọ́ yẹn jẹ. Ọ̀dájú jọ̀ṣẹ̀ lọ́kẹ́ tí yóò ìjẹ́mi tẹ̀kìtì bọ́. Ṣé eré Gani kì í yan ọmọ kan pè ní Gani ni? Ọ̀dájú kú báyìí ni. Ẹ là ń kúrí, ẹ là ẹnu ẹnìkan ni, ẹ lẹ́nu ènìyàn. Ọlọ́run. Gani ni ẹ lẹ́nu ènìyàn, ó ti dájú jọ̀ṣẹ̀ lọ́kọ̀ bá ti rí ọmọ yà ń. Nítorí wọ́n ní àwọn àgbààgbà o, nítorí Gani ó ti wá ń bìlíìfù wípé Ìgbòho, ká ló mọ̀ wípé Ìgbòho ó máa di nǹkan tó dì lẹ́ni ni, á ti fàgbò mọ́ra láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ṣùgbọ́n kò bìlíìfù, ó bìlíìfù wípé níbi tágbára òun dé, níbi tó ògùn wà, níbi táwọn ọmọ ogun dé, òun máa fún Ìgbòho àfúnpá báyìí ni kò ní mí. Kò wá mọ̀ wípé ìwọ kọ́ lòun ṣe, Ọlọ́run ló ń ṣe. Àwa kan ti rí àrà tó fẹ́ dá, onílẹ̀ lòun dé onírọ́, ó dé tán pátápátá ni. Ó rò pé eré ni ọ̀rọ̀ ìrìn àjò Yorùbá nation ni, kò máa ń ṣeré. Àwọn tó bá jẹ́ ló jẹ́ kí ìrìn àjò yẹn rí báyìí, tó sọ di business. Ibi tí spiritual aspect of it tó ti yọwọ́ nìyẹn. Yes, àwọn tó wà Nàìjíríà ló bàjẹ́. Ní ìgbà tí ìrìn àjò Yorùbá nation lọ lálálá, ṣàdédé náà yí bírí, wọ́n sọ di business. Wọ́n lòun náà fi ń jẹun, wọ́n wá fi ń powó kiri, irọ́ lórí irọ́, nǹkan tí ò ní ṣẹlẹ̀, wá gbowó bí pélé, wọ́n gbé movement, wọ́n ajáàkì ẹ̀ lọ́wọ́ bàbá Akíntóyè. Àìmọye ìgbà ni mo pé bàbá kí ni
ìgbà tó pẹ́ mo rọra sí mi àìjẹ́ bẹ́ẹ̀ ẹ lọ wo bìgínì ìrìn àjò yẹn movement yẹn ẹ padà kẹ́ lọ wo ẹ rí wípé onílẹ̀ wà pẹ̀lú wa ìgbà tí wọ́n ṣe rádaràda ló rọra sí sẹ́yìn fún wa and then here we are today ṣe wá rí regional here has come to stay mo yẹn block wa ń bí lónìí lẹ́ ń gbé wa gbàbọ̀ mí regional has come to stay Gani onílẹ̀ ti padà lẹ́yìn ẹ̀ ó lè dàbò bò àbòwò ló wà lọ́wọ́ ẹ̀ ó dájú ó hate gbogbo wa òun bá wọn bá wa jà ìwọ tó tiẹ̀ tó ń compete pẹ̀lú bàbá Ọọ̀ni ẹgbẹ́ mi ẹ̀rí Gani ọmọ Yorùbá nìyẹn ẹ̀rí Gani ó lè bà nìyẹn ẹ̀rù rẹ̀ ó lè bà nìyẹn Gani ó compete pẹ̀lú Ọọ̀ni ó wá sọ̀rọ̀ ẹ̀ díẹ̀ lókù kó máa pa kájà bí ti bàbá pẹ̀lọ́pàá kí ló dé ní bàbá láàfin gbọ́pà lé ẹ lọ́wọ́ ṣé bàbá láàfin tó gbọ́pà fún ẹ ọ̀tẹ̀lẹ́yẹ débẹ̀ ṣé gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló dé tí wọ́n gbé fún bàbá wa Akíntọ́lá lẹ́yìn gbà yẹn kí ló dé táwọn gbọ́pà ṣẹ̀ṣẹ̀ fún ìtàtún ló jẹ láàsì bàbá MKO ṣàrọ́pàá lọ́wọ́ bàbá MKO títí tó fi jáde láyé bàbá MKO lọ́pàá fúnfún ṣẹ̀ṣẹ̀ fún bàbá MKO kan ọ̀run rẹ̀ káwọ́ rẹ̀ yín máa jẹ nímọ̀ rẹ̀ bàbá ìgbà náà fi bàbá MKO Abíọ́lá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò wọn gbọ́ pàṣẹṣẹ ìfòlè lọ́wọ́ àbíṣẹ́ ògbélé lọ́wọ́ ni kí ló dé tó wá jọ́dọ̀ Gani ni bàbá wá gbé ọ̀pàṣẹṣẹ ìfòfò torí pé wọ́n fẹ́ tàbùkù orí àpèrè Ọọ̀ni wọ́n fẹ́ yẹ̀yẹ́ bàbá Ọọ̀ni àtòrí àpèrè ọ̀tẹ̀ mo kúkú máa ń sọ mo ní ọ̀tẹ̀ ò dáa ọ̀tẹ̀ ò lérè àsìkò ìgbà tó bá ṣọ̀tẹ̀ ó máa dùn ọ̀wọ́ á máa dùn mẹ́ á máa ṣe bẹ́ẹ̀ ni wípé kò ní tán láéláé sórí ìṣẹ́jú kan tó bá yí bírí sórí gbogbo nǹkan tó fọ̀tẹ̀ ṣe àtẹ̀lé tó fọ̀tẹ̀ ṣe wàá tẹ́ láyé á tún tẹ̀ ẹ́ rí gbogbo ẹ̀ ló máa bàjẹ́ yàgò fọ́tẹ̀ ọ̀tẹ̀ ò dáa èmi ò máa yàn ṣọ̀tẹ̀ o Gani wá kógun ìjà ó kọjú ìjà sí gbogbo wa bó ti ń bá bàbá Ọọ̀ni jà ló ń bá bàbá Bàrígà jà gbogbo ọba tó kù ló ń bá jà ọwọ́ lòun fẹ́ pa Gani ó ní Gani ní ká fi Ìgbòho lọ́rùn sílẹ̀ fóun kóun yìí lọ́rùn pa irọ́ lòun pa á nígbà tó yìí lọ́rùn oríjìnà ọmọ ọkọ ni ojú Yorùbá ni òun là ń wò lọ́wọ́ ọ̀ṣọ́ọ̀ṣì ìmẹ́kì Gani ṣé o ti gbọ́ ọ̀tí gbọ́ Èkìtì ní lánìlẹ́lẹ́lẹ́ gbogbo ọba ni ó dé Èkìtì sọ̀sẹ̀ ọ̀ṣọ́ọ̀ṣì olórí ìjagunjagun ilẹ̀ Yorùbá dé Ìgbòho ọmọ rẹ̀ ọmọ alágbàdo dé ọ̀ṣọ́ọ̀ṣì gbogbo Yorùbá ló gbà fún ẹ torí ìwọ gan gbà fún wa gbogbo Yorùbá bá ṣe gbà fún àtọkùnrin àtobìnrin bá ṣe fìfẹ́ hàn sí èsì fìgbòho ó ya Gani lẹ́nu olóògùn ló ṣe ẹjọ́ ṣé oògùn látọdún yẹn náà kò yẹ kó ti wíìkì báyìí ọ̀pọ̀lọpọ̀ tí ò tiẹ̀ wá láìkì Ìgbòho ní ìgbà ọ̀rọ̀ Yorùbá nation níbi tá a bá dé yìí wọ́n fẹ́ lè fẹ̀mí wọn sílẹ̀ fún Ìgbòho ṣé oògùn náà ló tún ṣe débẹ̀ ni òkè kò sí wàhálà ẹja máa fi ṣe lọ fún àǹfààní ọ̀pọ̀lọpọ̀ yín tí wọ́n pè some years ago tó Dára ò ṣe Yorùbá nation Dára kí ló dé tí mi ò ṣe Yorùbá nation sí Gwandeli èmi ni mo sponsor rally tá a ṣe lẹ́kìtì nínú Yorùbá nation kò tún sí rally tá a ṣe nínú Yorùbá nation ó le tó rally Èkìtì àlàyé èmi ni mo sponsor gbogbo ẹ̀ yes so gbogbo yín tó bá wá bá Dára ṣe rè pé Dára ṣe Yorùbá nation ó dẹ̀ ti sáré gbàgbé yẹn ní Germany bí èmi ni mo kọ́kọ́ ṣe Yorùbá nation rally ní Germany bí ṣóun ni ọmọ àlè kan wèrè kan tó já nínú igbó tá àmẹ́bí ẹ̀ ó wá sọ fún ẹ Dára ṣé Dára ṣe Yorùbá nation ni Dára ò ṣe Yorùbá nation ẹ bá mi bèrè ìyálà ìyá wọn Yorùbá nation táwọn ṣe àwọn sọ di business wọn fi ń powó ni àwa làwa ṣiṣẹ́ gbogbo àwọn tó ti lọ ń gbowó lọ́wọ́ wọn àwa tá a pèrò sọ́kọ̀ lélẹ̀ àmọ́rọ́jọ́ gan-an Yorùbá nation mo ṣiṣẹ́ mo ṣiṣẹ́ o mo rojọ́ gan-an kí tó rí ọ̀pọ̀lọpọ̀ convince pé yes jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ mo rojọ́ ọ̀pọ̀lọpọ̀ náà ló rojọ́ gbogbo àwọn tá a pè sọ́kọ̀ ẹ wá sọ wọ́n di business ẹ̀yin gbowó lọ́wọ́ wọn ẹ má jẹ́ kán fi rí jọ́nà kan tún lò mọ́ yín lọ́wọ́ torí ọ̀rọ̀ yín gbà mí ó máa ń sú mi ìsìn náà máa wá bẹ̀rẹ̀ ẹjọ́ rírò ẹ mọ̀ pé about almost 2 years ago ni mo ti ń pariwo rí jọ́nà kò sí nǹkan táwọn fojú mi rí èpè ó lọ bẹ̀rẹ̀ bẹ̀bẹ̀ èébú wọ́n ṣe títí home based media wọ́n pe mítì lé mi lórí wípé ẹ yo níbi tá a bá dé
ẹ jẹ́ ká unite together against her, ká lọ fún èèyàn míì mídíà míì ní support ká lè gbé dára wálẹ̀. Ó pẹ́ títí wọ́n ní kán lọ máa pè mí, kán máa tí bá ti ń ṣe show, kán máa tí bá ti sọ̀rọ̀ regional, kán máa attack mi. Kí ni ojú mi ò rí tó? Wọ́n ní mo gbowó, wọ́n ní mo latan, wọ́n ní mo kẹtan, wọ́n ní gbà, kò sí nǹkan tó sọ. Ó tún yá oníṣẹ́ ni mi ò ṣe Yorùbá nation, mo pretend ni. But here we are today, regional rèé. Torí kẹ́yìn tó máa sọ wípé jókòó ẹ fẹ́ rò nǹkan, èmi ti move ahead. Kẹ́yìn tó máa rí nǹkan mo ti rí, mo ti kọjá bẹ̀. Ibi táyìn ṣẹ̀ṣẹ̀ fẹ́ dé mo ti kọjá bẹ̀. Ẹ wá kú ojú lọ́nà. Regional program ó máa ṣẹlẹ̀ nílùú Ìbàdàn. Lálálù kùtùkù awu ti Yorùbá nìkan. Ká máa ṣiṣẹ́ yẹn lọ. Wá gbọ́ mi. Torí wọn pẹ́ tàn yín jẹ. Bó bá jẹ́ ògùn náà fi ń bá yín sọ̀rọ̀ látijọ́ ẹ̀yin náà ẹ jára yín. Regional ò béèrè owó lọ́wọ́ anybody kò torí kí mídíà tó bẹ̀rẹ̀ sí ní pè yín pé wọ́n fẹ́ ṣe meeting kan, wọ́n fẹ́ gbowó kan pé kinní kan. Tá a bá máa nídìí owó fún prógráàmù yẹn tó bá di kàráǹgídá tá a lè dá owó láàrin ara wa nu gúrùpù yẹn tó jẹ́ pé a ti ń dá láti jọjọ́ ẹ̀. Màá pariwo wá online. Àkáǹtì tó bá máa fowó yẹn sí, à á béèrè. Wọ́n á dẹ̀ ṣe program tá a fẹ́ ṣe. But for now kò sí anybody tó béèrè owó. Báyìí kéèyàn kankan gbé ẹ̀ ń gógó. Tó bá dé wá gbọ́, wọ́n láwọn mídíà kan wà níbì kan, àwọn ọmọ onítìrí, wọ́n ní wọ́n ń gbé Ìgbòho ṣépè, wọ́n bú Ìgbòho. Kí ló ń ṣe ẹ̀ náà? Ẹ̀yin màmá tẹ wá pè mí wípé àwọn sáìdì ibẹ̀ yẹn wọ́n ń gbé Ìgbòho ṣépè, wọ́n ń bú. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Mi ò ráyè rádaràdà, ẹ má pè mí sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́. Mi ì like ẹ o. I'm too busy. Mo busy débi pé mi ò ní time fúnra mi gan. Tí àwọn sáìdì yẹn tó bá ń ṣe èpè wo náà gbé Ìgbòho ṣẹlẹ̀ ní tí wọ́n ti ṣẹ́ lánàá. Ṣé ti gbàgbé ìgbà tó ń ṣèpèdè fún Ìgbòho? Kì í èpèdè tó ṣe kò máa ń ṣe ẹnu lásán. Gbogbo wọn náà ṣe àfọ̀ṣẹ. Wọ́n ẹ fẹ́ try oògùn tó ń ṣe ni. Wípé kí ọ̀tá Ìgbòho ṣánkú àti bàbá Akíntóyè. Gbogbo èpè tó ń ṣe 24/7 náà fi stream lọ́dún náà lọ́hùn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin abiyamọ lẹ̀ sunkún, èyí pọ̀ èyí ga. Èmi wo iṣẹ́ ọwọ́ mi. Iṣẹ́ ọwọ́ mi ò sọ fún mi pé èpè wọn mú mi. Ẹ ní láti sunkún fún mi. Gbogbo èpè tán wá gbéṣẹ́ fún bàbá Akíntóyè àti Ìgbòho. Ṣé ìkọ̀kan wá mú wọn? Bàbá Akíntóyè wọ́n máa wà lálàáfíà ara, bàbá wọ́n máa ń èjì mọ́ ọ̀mà ni. Ọjọ́ wọn ń dalẹ̀ sí. Ìgbòho wá ń kọ́ ọmọ yín. Lókè lókè là ń lọ. Mo ní lókè lókè là ń lọ. Gbogbo nǹkan wá ń bọ́ sójú ọwọ́, òun ni wọ́n fẹ́ fi jẹ olórí jagunjagun gbogbo ilẹ̀ Yorùbá. Ẹjọ́ ṣé pé ṣiṣẹ́ nìyẹn? Ṣé ó yẹ káwọn kan tún lọ máa dúró níbi tó ti ń ṣe pé kẹtù máa ṣe pé wọ́n gbéyàn kan ṣe pé nékéné èyí tó ṣe lánàá dà? Ẹ má ẹ̀fà wá pè mí sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn o. Mo ti move àwọn nǹkan kan wà tí mo ti kọjá láyé mi tí mi ní odò tó ti ṣàn kọjá ni tí ò gbúdọ̀ wẹ̀yìn wò mọ́. Mi ò sí nínú àwọn jargons and ìdẹ̀tí anúṣẹ̀tì yẹn mọ́. Ìgbòho fẹ́ gbọ́. Kò sí mídíà tó ń tẹ̀lé Ìgbòho àbí any meaningful person tó ń tẹ̀lé Ìgbòho tó fẹ́ gbọ́ gbogbo ìdẹ̀tí àánú yẹn. Ẹ̀yin màmá wọ̀nyí fídíò pọ̀ online tẹ́ lè wò. Ẹ má lọ máa jókòó síbi tó ti ń gbé ṣépè kẹ́ wá máa pè mí. Wọ́n gbé ṣépè ní. Ẹ má ẹ fà. Ìjọ́kíjọ́ tẹ́ bá ti lọ jókòó síbẹ̀. Ẹ fẹ́ gbọ́ ni ẹ rọra jókòó yín síbẹ̀. Do not call me. I am not interested. We have moved on for good. Ṣó ti ẹ̀yẹ kọ́ máa lọ sí irú bíbẹ́ yẹn? Ẹ má dá wọn lóhùn. Ṣó yẹ kọ́ máa lọ? Ẹ wá máa fi fóònù dà mí láàmú. Wọ́n bá tẹ̀yìn báyìí tí wọ́n síbẹ̀ kò yẹ kí wọ́n accept ẹ̀. Kí lẹ̀ ń dúró ṣe ibi tó ti ń gbégbó ṣépè? Stroke kọjá, fídíò pọ̀ bàjẹ́. Ẹ wá máa pè é máa sunkún. Wọ́n ṣépè fún, wọ́n ṣe kinní kan. Ẹ̀yin ní kẹ́ lọ máa sunkún bẹ́ẹ̀. Ẹ má wá sunkún lọ́dọ̀ ti tèmi. Ìyẹn nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. A kú ṣó èní ẹ̀yin tèmi lórí TikTok mi nífi kankan nu yín ṣàwátì. A kú ṣó. Ọba ní ká kí yín dáadáa. Kábíyèsí ẹ dákun. Ìgbàlẹ̀ kan èmi ni ọba Gbọ́láhàn Àkànbí Tímsìn kò bára wọn mú. Èmi ni ọba Gbọ́láhàn Àkànbí Tímsìn. Àwọn ẹlòmíín mọ̀ mí sí ọ̀kan láwọn Àkànbí Tímsìn. Ọ̀pọ̀ Yorùbá ẹnìkan náà ní Zúwádìí. Ọ̀kan láwọn Tímsìn. Ọba ti ní gbèsè. Tìlú Ṣómólú Bàrígà Jagunmólú ẹlẹ́ẹ̀kẹta.
ìgbà tó ní Jagunmólú tírì lẹ́ẹ̀kan òun wá ohun tó gbóyìnbó tó lè túmọ̀ tírì yẹn fún mi. Ní ọ̀dọ̀ tí wọ́n máa ń pè ní Jagunmólú ẹlẹ́ẹ̀kẹta. Bóyá kankan náà ló túmọ̀ sí mi mọ́. Èèyàn ló túmọ̀ sí pé ẹ̀dá tó bá sòyìnbó nílé àná tó tó ṣe bí òwe òun náà ni ó sọ túmọ̀ ẹ̀. His Royal Majesty Ọba Gbọ́láhàn Àkànbí Tímsì ti Jagunmólú ẹlẹ́ẹ̀kẹta Ṣómólú Bàrígà. Ààfin wọn náà ń la wà báyìí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹkùn tí mo bàbá tẹ́lẹ̀. Kí ni nǹkan tí bàbá wa Bàrígà sọ tó wá dogun tó dọdẹ? Lásìkò yìí wá rèé. Ó ra Gani mọ́ra ó fi borí. Ẹ má bínú, mò ń try láti forward ẹ ní but. Ìgbà tó ní Jagunmólú tírì lẹ́ẹ̀kan òun wá ohun tó gbóyìnbó tó lè túmọ̀ tírì yẹn fún mi. Táwọn èèyàn fi ní ẹ lọ béèrè. Ó ti túbọ̀ pálápàá. Ìran Yorùbá ò ṣerú rí. Ok, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti. Ṣùgbọ́n díẹ̀ ló kù ká wọ oko ẹrú lọ́wọ́ Fúlàní. Àgbà tó mọ jáde bọ́ta pé a ní gbárù eléyìí o. Ẹ̀gbọ́n mi wálé láti ìlú òyìnbó. Ó dẹ̀ gbé 500 million naira wálé. Ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ. A máa bọ́ gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn. Wọ́n dẹ̀ pa sóko. Fúlàní dẹ̀ pa sóko. Gbogbo ogún yẹn dẹ̀ bàjẹ́. Gbogbo 500 million yẹn dẹ̀ wọ́ mi. Gbogbo katapila tó gbé wálé Fúlàní wọ́n fi gbogbo ẹ̀ di tó jóná tó wọ́n jogún ẹ̀ lóko. Òun dẹ̀ wá ní ibi tó produce yẹn dá ní oníláárí ó ń bọ́ gbogbo wa yìí. Ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ọ̀gbìn. Iṣẹ́ táwọn bàbá wa ń ṣe náà fi ń bọ́ra wọn nìyẹn. Ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀ Fúlàní ń jẹ kúkú tán. Ẹ wá parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko. Mo wá fi ọ̀rọ̀ yẹn wé Lísàbí Agbogbo Àkàlà. Ó ní ká tó dúró lógun bí Lísàbí Agbogbo Àkàlà ilẹ̀ ajá sí 6,000 years ago 6,000 years ago ìran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn. Wọ́n ń jẹ olórí ogun nílẹ̀ Yorùbá. Ọ̀ṣọ́ọ̀sì lolórí ogun ilẹ̀ Yorùbá. Òrìṣà nílé ni wọ́n ń bọ ní Nífẹ̀ẹ́, wọ́n ń bọ kiri gbogbo ìlú ni. Ọ̀ṣọ́ọ̀sì yẹn kò gbà rárá kí ìyà funfun ta lé Yorùbá. Àwọn ọba kan ti dìde sí pé Sunday Igboho yìí ó láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sì yẹn. Nǹkan tó bí Gà nínú rẹ̀ ó wà lára ẹ o. Kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Kí ló ń járe Ọ̀nà Kakanfò? Ṣéde Yorùbá ní Kakanfò? Ó di o. Olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni ẹgbẹ̀rún ọdún 6 tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn ni. Ọ̀ṣọ́ọ̀sì bẹ́ẹ̀ ni. Àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀. Àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni àfẹrúgbàbùkún ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni. 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ ju ìlú rẹ̀ 200 million tó wà 100 million jẹ́ 300 million. Wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election. Ẹni tọ́lọ́ bá dúró tí o ti dúró tì bẹ́ẹ̀ o lè lé bá o lè yálẹ̀. Ó ra Gani mọ́ra ó fi borí Ààrẹ Ọ̀nà Kakanfò fún. Nígbà tí Fúlàní wá rà ẹ̀ kó joyè Ààrẹ Ọ̀nà Kakanfò kí tá ló wá ṣe? Ó kówó yìí lẹ̀. Ṣebí tiẹ̀ náà ló máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nínú àlàyé tí bàbá wa Ọba Bàrígà tí wọ́n ṣe ibo ni wọ́n ti tàbùkù Gani, ibo ni wọ́n ti sọ̀rọ̀ òdì sí Gani, torí nǹkan tí dádì sọ́ńbì tí kábíyèsí sọ́ńbì yìí tipẹ́tipẹ́ gbogbo wa ti ń sọ online every láti wá pé Odùduwà ló lídìí wa láti Sudan wá sílẹ̀ Nàìjíríà. Ṣé history yẹn correct? Bàbá ẹgbẹ́ mi mọ́mí Adéọ̀kín Mr. Kilo gbogbo ọmọ kóòtù ajíire ẹ̀ ń gbọ́ mi o, èmi náà ń dúró bẹ́ẹ̀ bá dáhùn èmi náà ò ní sọ̀rọ̀ àjọ máa wòra wa ni o.
bí ẹ ti gba payment jáde náà ló kákun náà lọ máa ṣe research ẹ because I would not like to gamble into ohun tí ò ní ní nǹkan tí èèyàn máa fi back it up. Me, I've never heard it like this. I'm hearing it for the first time. So kéèyàn bá wà lọ tọwọ́ bọ́ jù kó jẹ́ pé olúwa rẹ̀ náà ń rògbẹ̀ lọ so tí ò ti jẹ́ kémi fẹ́ sọ̀rọ̀ yẹn mọ́. Àwọn nǹkan tó ń ta kókó tó ń da ilẹ̀ Yorùbá ilẹ̀ kóòtù ajíire rú leléyìí o. Because ọ̀pọ̀lọpọ̀ ló máa gbé ìtàn yẹn tán àwọn ọmọ Sudan tán bí táwọn parents wọn tán bí wọn sílẹ̀ Yorùbá wọ́n á máa fi eléyìí wọ́n á máa fi justify pé yes àwọn náà nílẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ síta àwọn nǹkan tí ò bá correct ká sọ fáwọn bàbá wa we are to speak àwọn àsìkò sọ̀rọ̀ sókè láwa o ẹ jẹ́ ká gbé call tá a bá fẹ́ dá sí ẹ kálẹ́ o mà okay okay ẹ ti fẹ́ dá sí lórí TikTok mò ń bọ̀ ẹ jẹ́ kí sáré ṣetán pẹ̀lú call mò ń bọ̀ lórí TikTok mò ń bọ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbé call okay mò ń bọ̀ lọ́dọ̀ yín mò ń bọ̀ lórí TikTok ẹ jẹ́ kí kọ́là wá dá sí ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ yìí dára. Yes ma ẹ káàbọ̀ sórí ètò. bóyá ká ní ẹ play little bit àbá mọ nǹkan tó sọ nípa Hausa Fúlàní pé number 1 Fúlàní àti Hausa ò jọ wá sí Nàìjíríà ń gbà kan náà ẹ jẹ́ ká fi tàwọn yẹn sílẹ̀ tí Yorùbá tó ń sọ yẹn bàbá yẹn ò mọ nǹkan tó ṣe àìsí 1000 stories ní bàbí Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ṣe rí pé ghost DNA wà lára Yorùbá àwọn Yorùbá dẹ̀ máa ń sọ ṣe ọ̀pá àwọn ọmọ bẹ́ńdẹ̀ yẹn fi wá ṣèyẹ pa ní progenitor wá sọ̀kalẹ̀ látọ̀run so àwọn èèyàn wá rí bá àti wọn pé ṣé $1 ní ghost DNA ṣé wọn máa rí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ yẹn fẹ́ jọra wọn. Sudan tí máa yẹn ń sọ oko tí ẹ ń ṣe Sudan ibẹ̀ yẹn ń jẹ́ ń gba yẹn Nubians ni from Egypt moving to the Nubians that's another story entirely so there is about 1001 stories bí Yorùbá ṣe wá ìyẹn gan ni list of the story máa yẹn ò ṣe mọ̀ pé wọ́n get àwọn náà kọ́ máa pick kan ọkàn sọ ni because èyí tó bá pẹ́ wà lórí social media lẹ́gbẹ́ mẹ́ta ẹ máa rí àwọn historians village kan báyìí tó máa tí àwọn ọmọ bẹ́ńdẹ̀ máa ń attack ẹ yà sọ pé olùkọ́ àbẹ́ńdẹ̀ olùkọ́ tí ẹ̀rí ẹ̀ máa ń dá wọn lóhùn gbogbo stories ló gbé jáde bó ṣe jẹ́ pé Ifẹ̀ gangan ni cradle of even the most black ló wà dáàtì ẹ̀rọ ìpínlẹ̀jọ́ mẹ́ta ìgbọ̀n tó ti wà tipẹ́ 6,000 years ago nǹkan 6,000 years ago wọ́n rí nífẹ̀ẹ́ orí àwọn archaeologists artifacts sọrí níbẹ̀ 900 BC 900 years before Jesus Christ àtúrí igbó ẹlẹ́rù 6,000 years so Sudan báwo so àwọn èèyàn èyí tó kọ̀ sí èmi ò mọ̀ pé ìmọ̀ ti Sudan yẹn even ìgbọ́ ìwọ́n even name Sudan the Nubians ni wọ́n sọ pé bóyá after Egypt Yorùbá the Nubians were civilized just at the time the Egyptians were civilized pé ibẹ̀ ni èmi gbọ́ ọ̀sẹ̀ náà rí pé bẹ́ẹ̀ làwọn Yorùbá ti wá sí ní ìdáwà not even Sudan so but in Sudan today the Nubian state is where the Sudan is now no wọ́n máa ń pa àwọn náà ní Nubians bọ̀ èmi ò mọ̀ yẹn a ti rí àwọn history mi tó ti wá sọ fún wa ibi tí Yorùbá ti bí Ifẹ̀ ṣe wà 1332 Ifẹ̀ ti di ó ti jẹ́ empire níbi tó wà ń sìn yẹn 1332 BC adẹ̀tírí Ifẹ̀ ń bẹ̀rẹ̀ láti 900 BC 1332 AD 900 BC so èmi ò wá mọ̀ bóyá Sudan ẹ̀ ti sìn gbà yẹn so yẹn lèmi kàn fẹ́ sọ nínú gbogbo ọ̀rọ̀ yẹn so ká máa yọ sí adábádí street. tó já sí wípé a lè correct àwọn bàbá wa kì í ṣe pé bí yàrá yín sọ tiwọn a ti lajú nísìnyí ayé ìgbà tí àti ìkúrò ńlẹ tójú ò tí ì là dáadáa la máa sọ pé tábà tí nǹkan bá wrong a ní oore ọ̀fẹ́ láti sọ pé àdádì mọ́mì kí nìyẹn ò rí bẹ́ẹ̀ àrífín la kà á sí ṣùgbọ́n ojú ti là ń sìn àwọn ọmọ wa ti ń correct wa ń sìn so àwa náà lè correct àwọn àgbààgbà wa àwọn bàbá wa wípé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ yẹn bọ́rọ̀ ṣe rí lélẹ̀ torí àtúnṣe là ń ṣe lọ́wọ́lọ́wọ́ a dẹ̀ ní láti jẹ́ iṣẹ́ dáadáa nísìn kó gún régé. a dẹ̀ ní láti sọ pé gbogbo ẹni bá fẹ́ lọ represent Yorùbá kan lọ ka history Yorùbá dáadáa kọ́ represent wa tó bá ti di bí ìtàn kí wọ́n mọ nǹkan tó fẹ́ sọ kẹ́ ẹ má gbé gbogbo ògo ilẹ̀ Yorùbá máa gbé lọ sí country ibòmíì. bẹ́ẹ̀ni nàìjíríà bá tẹ̀ tí mò ń pẹ́ kọ́ra skip yẹn kó sọ nǹkan mi kó má lọ sí history because history yẹn tó bá ti ká ti níbi tí gbogbo ẹ̀ tọ́ka sí pé Ifẹ̀ yẹn gangan ni most African countries gan ti ṣẹ lọ ẹ jẹ́ àmà bá rò.
ẹ ṣé gan ni, ẹ ṣé ma, God bless you ma. Mr. Jésù ṣeun fún mi sà, à ń gbọ́ yín. Ẹ kálẹ̀ ohun kí gbogbo ilé ohun kí í máa o. Gbogbo lé kí í. Gẹ́gẹ́ bí òye tèmi àti ìmọ̀ tí mo ní lórí ẹ̀, history lèmi ṣe ní sùúrù gbàwé ẹ̀rí lórí. Ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ nípa creation or the creation story of Yoruba race, ó wà diverse to Yeyima. Okay. Because there is no accuracy. There's something they call in history, in historiography. There's no content, accurate click to connect our story yẹn mọ́ra wọn. But there's something tó wà constant wípé èèyàn exist. Èèyàn constant, èèyàn exist. There's a time tí there's Africa ò tí máa pè ní continent ò tí máa jẹ́ Africa. There's a time don't refer to one as a Cofotonians. There is a time don't refer to one as a Akabulians. So there is a series of, there's not only under historiography, history. One can understand what don't put cosmologies. Cosmology any láti deal with time and space. Tó túmọ̀ sí wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ tí àkókò àti lọ lórí ẹ̀, tí ìgbà máa ti lọ lórí ẹ̀, kí iṣẹ́ ìmẹ́jọ wá ṣẹlẹ̀. Tó ti yẹn so kò ní lè sí àkọsílẹ̀ tàbí ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ àwọn èyí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn yẹn tàbí fi ìfà padà sórí ẹ̀ mọ́. So but tí a witness tá a ti lè rí nǹkan dì mọ́ tòrò mọ́ òun la máa dì mọ́ nínú ẹ̀. Because tá a bá sọ̀rọ̀ nípa existence of Ilé-Ifẹ̀ before the emergence of Odùduwà, ó jẹ́ ká rí wípé Ilé-Ifẹ̀ gan ó ti ń exist like existing villages. Àwọn èèyàn ń gbé ibẹ̀ kí emergence of Odùduwà tó dé Ilé-Ifẹ̀. Odùduwà ṣe wá dé ohun tí gbogbo wa ń pè gẹ́gẹ́ bí orírun wa kò jẹ́ nítọ̀. Ó tún jẹ́ kí nǹkan tó yẹ kó tún ní ìbéèrè nínú tá a bá tún wọnú ẹ̀ lọ dáadáa. Ṣùgbọ́n ohun tẹ́mi gbàgbọ́ lélẹ̀ sá ni wípé gbogbo àwa adúláwọ̀ àkókò kan wà tí gbogbo wa wà papọ̀ lójú kan náà. Ó lè má jẹ́ Ilé-Ifẹ̀, ó lè má jẹ́ Nàìjíríà, ó lè má jẹ́ Sudan, ó lè má jẹ́ Egypt. So we are so close. So due to time and space tó wà láàárín àwọn generations yẹn, ó jẹ́ kí migration ṣẹlẹ̀. Àwọn nǹkan tó dẹ̀ lead to migration náà ní conflict, disagreement, resources control. Tó yẹ kó kálukú wá bí ṣe máa ní ọrọ̀ ajé tó lead to civil war, lákòókò jára wa, ká invade ara wa, ká múra wa lẹ́rú sí, ká para wa, ká fẹ́ wa ṣe oríṣiríṣi nǹkan tá a bá fẹ́ ní àkókò yìí. So ó jẹ́ kí gbogbo wa migrate lọ ká fọ́nká. To the extent débi pé ẹ máa rí Yorùbá speaking race, ẹ máa rí ní Kenya, ẹ máa rí ní Togo, ẹ máa rí ní Ivory Coast, ẹ máa rí ní Ghana, ẹ máa rí ní Senegal, Angola, ẹ máa rí Senegal, ẹ máa rí ní Brazil, ẹ máa rí ní Chile, ẹ máa rí ní. So àìdáta tá a bá bẹ̀rẹ̀ sí jókòó, tá a bá bẹ̀rẹ̀ sí báwo ló ṣe bọ́ sí kéèyàn wá ní yànyàn Chile tó dẹ̀ máa sọ Yorùbá dialect ẹnu. Báwo ni a ṣe wà ní Trinidad and Tobago jẹ́ pé wọ́n lè máa sọ Yorùbá, Brazil, wọ́n máa sọ lẹ́nu àṣẹ. Exactly. So by the time tá a bá bẹ̀rẹ̀ sí ìbò táwọn kan bá máa wí wá sọ pé slave trade, ó lè jẹ́ bẹ́ẹ̀ ó lè má jẹ́ bẹ́ẹ̀, but kò sí concrete tàbí sọ pé báyìí tán ló ṣe rí jẹ́lẹ̀. Ṣùgbọ́n tẹ́lẹ̀ kọ́ ṣàmọ̀ ní wípé gbogbo wa á ti wà together for some time nígbà kan rí kó tó di pé àfọ́ká. So èyí tó túmọ̀ sí wípé ohun tó jẹ́ kéde wa wá yàtọ̀ síra wa ní distance, time àti space tó wà láàrin wa. Bí àpẹẹrẹ nísìnyí ẹ bá rántí pé bí ogún ọdún sẹ́yìn èdè tẹ́ ẹ sọ nígbà tẹ́ ẹ wà lọ́dọ̀ léwu, èdè yẹn kọ́ ni wọ́n sọ mọ́ ní ìsìn. Lẹ́yìn àkókò àtìgbà ti yàtọ̀, èdè wa ń yí padà bá a ṣe ń pẹ́ sí dáńdàgbà sí. Àwọn kankan ń wọnú èdè wa, àwọn àyálò àmúwá tó gbogbo ẹ bẹ̀rẹ̀ sí wọnú ara wọn, àwọn nǹkan yẹn ó ń change. Ó dẹ̀ ṣe máa rí lọ náà nìyẹn. Ṣé ẹ understand it? So ìtorí ẹ̀ àwọn kan wá ń clamor fún ìsìn pé education wa ká bẹ̀rẹ̀ sí lo indigenous language wa fi kọ́ àwọn ọmọ wa ní
ẹ̀kọ́ ìyẹn ni ò ní jẹ́ kí èdè wa àti ìpilẹ̀ṣẹ̀ àti owó ìmú wa ó lè parẹ́ ẹ̀ẹ́dẹ́ ìrántí mo sọ ẹ̀. So tá a bá bẹ̀rẹ̀ sí ṣe àmúlò èdè wa fi kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ lédè sáyẹ́ǹsì ní èdè ìṣirò ní èdè gẹ̀ẹ́sì ní ká máa lo èdè wa ká máa fi kọ́ wọn gbogbo èmi ní kọ̀ǹpútà tá à ń ṣe. ká máa ṣe lédè Yorùbá ìyẹn ló máa tún promote wa mọ́. nígbà tó jẹ́ wípé ní ìlú Amẹ́ríkà gan Amẹ́ríkà adopt èdè Yorùbá àwa gan ta wá ń jẹ́ Yorùbá àwọn ní ilẹ̀ bàbá wa àti pé ká promote èdè yẹn ṣojú ló ń tì wá ni àbí kí ló ṣe wá gan. ní Brazil wọ́n promote ẹ̀ káàkiri ní Trinidad Tobago gbogbo anything Yorùbá náà promote ń bẹ̀. Amẹ́ríkà ní Maryland ẹ̀yin tẹ́ ń gbé l'Amẹ́ríkà ṣebí wọ́n sọ ní Maryland some other state ń bẹ̀ tó jẹ́ wípé èdè Yorùbá ẹ lè fi lọ school ẹ lè study ẹ̀ ní university. Ní díànsì wọ́n wo èdè language wọ́n wò pé ní the whole of Africa wọ́n fẹ́ choose a permanent language kan ní gbogbo kìíní pé wọ́n fẹ́ fi sínú curriculum wọn ìgbà tó máa test gbogbo languages èdè Yorùbá ni wọ́n yàn láàyò ní one of the university so tó jẹ́ sí wípé o lè lọ́bẹ̀ láti lọ study èdè Yorùbá ní one of the university ní India. Kí ló wá dé ní ilẹ̀ Yorùbá tá a lè máa fi èdè Yorùbá tá a bá fẹ́ sọ̀rọ̀ láàrin ara wa àníṣọ Yorùbá òyìnbó ní pẹ́ẹ́rẹ́pẹ́ ìwọ tó bá ti wá bá wọn sọ òyìnbó wá ní ògbóyìnbó ni a dẹ̀ fẹ́ promote nǹkan ilẹ̀ kó o tún ajíire. tẹ́ bá ń máa interview ní èdè wọn wá sọ tẹ́ bá ní sí Ronaldo ní sí èdè Portuguese ni wọ́n sọ tẹ́ bá pa Argentina Messi ní sí èdè Argentina ni wọ́n sọ. Germany tí mò ń gbé bí èdè wọn ni wọ́n ń sọ òun náà fi ń lọ school tó fi ń ṣe everything wọ́n dẹ̀ gbọ́ English náà. Gẹ̀ẹ́sì àwọn náà ló colonize ní India but India wọn á ní o sọ pé gbogbo jẹ́ Gẹ̀ẹ́sì ló colonize ní wọ́n wá mú èdè English. wọ́n á ju èdè wọn nù. ẹ̀jẹ̀ tábàdẹ̀ sọ pa àwọn technologies computer technology one of the best tech company in the world is from India. Èdè wọn náà dẹ̀ wọ́n fi ṣe China bó ṣe develop tó develop èdè wọn ni. So kí ló kú táwọn náà bá bẹ̀rẹ̀ sí fi èdè láfẹ̀ ṣe kí ni àwọn kọ́kọ́ wà nínú èdè Gẹ̀ẹ́sì àlè so èdè Yorùbá tá a bá bẹ̀rẹ̀ sí translate èdè Yorùbá tẹ́ bá máa translate sí wọ́n máa gbé wọn gbági wọ́n máa gbé. àwọn àkànlò èdè tá a máa ń lo ìjìnlẹ̀ Yorùbá bó ṣe máa gbé sínú English wàá ṣẹ̀ṣẹ̀ máa káṣẹ́ nù náà. Because wọ́n parí lọ in the sense of àwọn ọmọ táwọn bí yìí sí generation àwọn Gen Z tó wà ní ìsìn tí wọ́n tún skyrocket ju bàtàwà ju kiri táwà ní èwe sí ìsìn lọ ṣe understand so báwọn ṣe ń rí sí ó tún yàtọ̀ báwọn ṣe rí understanding wọn ó ṣe fún sí ó tún yàtọ̀ so torí irú wọn bẹ́ẹ̀ a gbọ́dọ̀ padà so that a máa lè bring wọn back a máa lè bring wọn back títí pé àwọn àyálò àmúlò àtọ̀húnwá ó já wọn gbà mọ́ wa lọ́wọ́ so àbúrò jẹ́ kó já àwọn ọ̀dọ́ wa gbà mọ́ wa lọ́wọ́ wọ́n dẹ̀ ti já wọn gbà mọ́ wa lọ́wọ́ àdẹ̀ fún wa báyìí because the grace tó yọ fẹ́ tàbí wa rí yìí sí ni wípé Africa youth ló pọ̀ jù so youth equivalent to about 60 to 70% out of the 100 ẹ wọ àwọn Europe yẹn nìsín àwọn adult. ẹ kálẹ́ sà mò ń bọ̀ lọ́dọ̀ yín padà bàbá mi lórí TikTok ẹ jẹ́ agbékọ̀lì ẹ ṣe ẹ jẹ́ ká sáré gbé kọ̀lì à ń gbọ́ yín sà ẹ ó dàn fún mi Mr. Jésù ṣe fún mi. ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí a máa kò yín gbọ́ ó dàbọ̀.